Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Ẹ jẹ́ a jó, ẹ jẹ́ a yọ̀, ẹ jẹ́ a jó, ẹ jẹ́ a yọ̀. Àjàlá pàdọ́ta lọ́dún yìí o, ẹ jẹ́ a bá jó, ẹ jẹ́ a bá yọ̀. Bá ti ń jó, a tún yọ̀, bá ti ń jó, a tún yọ̀. Àjàlá pàdọ́ta lọ́dún yìí o, àwa ń jó, a tún yọ̀. Àpáta-ewì ojúmọ́ ire túmọ̀. Ilé ni mo wà tí tẹlifóònù mi dún garangaran. Wọ́n ní lọ́jọ́ tòní mi ò gbọ́dọ̀ dákẹ́ torí òní lọ́jọ́ ìbí pásítọ̀ Dr. Àjàlá Olúwafẹ́mi. Olówó orí Adédọ́lápọ̀ Olúwakẹ́misọ́lá. Mẹ́díkù dọ́kítọ̀ tó mòye ọlọ́gbọ́n nínú òkè gbogbo oríṣẹ́ kìkì ìmọ̀. Ọ̀dẹ́kílẹ́kùn ọ̀kọ́dẹ̀dẹ̀ tẹrùtẹrù gbóngbẹ́lé ariwo lálá aṣọ. Olóríire tí bá ń gbọ́ mi ó yẹ darapọ̀ mọ́ mi kájọ máa ká láyé ire. Is one of the amiable medical doctors tí ń bẹ ní LAUTECH Health Center l'Ógbómọ̀ṣọ́. Ẹni àmì òróró Ọlọ́run Olódùmarè ọba ló tún ń ṣe. Tí ìjẹ́ ti Redeemed Christian Church of God Overcomer Parish Jesus House tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́. Bàbá èwe ni tẹrútọmọ ní kó mọ́ra tèwe tàgbà ní fún lámọ̀ràn tonílé tàlejò ní sọ̀rọ̀ rẹ̀ níre wọ́n ń sọ pé ní ire ni ajítọwọ́ àlejò bọnu òsílẹ̀kùn ọ̀rọ̀ bówó ń tòsí okú oríire ọdún ọjọ́ ìbí tòní Ìbàdàn níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ Lady Fresh olóní máa kí ọ ó ní kí ọ dáadáa ó wá ní bá délé bàbá tó bí ọlọ́mọ nílùú Ìbàdàn òmèsì ẹ̀gọ́ nílé Olúyọ̀lé ibi olè tí gbẹ́jàre olóhùn ńlẹ́ o ọmọ Lágẹ̀lú ọmọ ọ̀rọ̀ àpáta mọ́fìdà tí pọ́tálẹ̀ kíjò tó dé ẹni abẹ kó mọ́ jagun mọ́ tó tún léwọ́ ogun Ìbàdàn ọmọ àjòrò sùn ọ̀fẹ́jọ ogun láṣagbára ó di ẹ̀yìn náà ni ìlú tóbi tó yìí kò ní tó ń lé ìlú tóbi tó rú èyí kò ní gbèǹdéke ọba ọwá ló ní jìsà Aláké ló lẹ̀gbá Ọ̀ọ̀ni ló nílé Ifẹ̀ irúwọ́ Ògìrìwá ló gbilẹ̀ nìbàdàn tiwa ìlú Olúyọ̀lé ìlú Ológun ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí ìlú Ìbíkúnlé Ìbàdàn lẹ́mọ̀ ẹ̀mọ́ láyípo sí ní bàbá Ìbàdàn ọlọ́jọ́ bí òní èmi kí ọ àròdúndọdún àròsùjọsù bọ́dún bá kọdún pèrègùn àmáwọ̀ tútù wálé ayé oníríkù ọmọ oníríkù aya ìwọ fún alára rẹ òní fàìsàn lògbà lágbára Ọlọ́run ọba ọlọ́jọ́ ìbí orí rẹ òní gbàbọ̀dẹ̀ àníkù owó àníkù ọlá àníkù ire gbogbo ọdún ọjọ́ ìbí tòní wàá máa rántí rẹ̀ síre lágbára Ọlọ́run ọba mi òkè bó o ti sọdún èyí lágbára Ọlọ́run wàá ṣe 70 láyé wàá ṣe 90 láyé bólúwa tí mẹ́tẹ̀mí rẹ̀ ń bẹ wàá tún ṣe 120 lágbára Ọlọ́run ọba mi òkè àròdúnjọdún o ọlọ́dún ní mọ́dún ọlọ́dún ó sọdún èyí náà o lágbára Ọlọ́run ọba wàá ṣe mí sí i. Ẹ jẹ́ a jó, ẹ jẹ́ a yọ̀, ẹ jẹ́ a jó, ẹ jẹ́ a yọ̀. Àjàlá pàdọ́ta lọ́dún yìí o, ẹ jẹ́ a bá jó, ẹ jẹ́ a bá yọ̀. Bá ti ń jó, a tún yọ̀, bá ti ń jó, a tún yọ̀. Àjàlá pàdọ́ta lọ́dún yìí o, àwa ń jó, a tún yọ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata-Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.